níjọ́ tí ó lóun labour tó ń text mi nǹkan náà ẹ̀gbọ́n ẹ̀ ó pè mí mi save number yẹn gan mọ́ ipe ìkànnì ẹ̀ o ọmọ fẹ́ pa ọmọ ọlọ́mọ pé tọmọ yìí bá kú ọrùn ẹ̀ ló wà ipe wọ́n ní ẹ̀rù ṣàbà mi pé kí ni mo ní mo jì sẹ́yìn 65,000 bí irú ọjọ́ on the 11 still wọ́n tún text mi ní ìjọ on the 13 ipe ó ń labour lọ́wọ́ ipe doctor fẹ́ gba 750 mo ní òkè inú owó tí mo fún ẹ tẹ́lẹ̀ tó jẹ́ 300,000 mo ní èlò lókù owó rẹ̀ tí ìgbàlẹ̀ olókù 250 òkè mo ní òkè gba 100,000 ó ní doctor lè gba owó báyẹn pé àfi tó owó bá pé or 500 ó ní 500 so on the 13 yẹn mo send 100,000 on the 15 mo send the 100,000 on the 16 mo send 100,000 torí ìjọ yẹn náà tún ṣe threaten mi ẹni tó message mi. ṣé n kọ́ sà. àmọ́ ń gbọ́ yín dáadáa. so wọ́n threaten pé báyìí pé kíní kan báyìí mo ní kí ni tó ń ṣẹlẹ̀ báyìí even though kan tí wọ́n fẹ́ bímọ tó bá sì san advance ok hospital wo ló wà Ọlákùrẹ́ location fún mi lẹ́wọ́ location kì í wá síbẹ̀ kì í mọ ohun tó ń ṣẹlẹ̀ ẹni no kò yọ ọ̀tẹ̀ reply títí mo ṣáà lọ sọ́dọ̀ ọmọ sí ẹ̀ nílọrin mo ṣàlàyé gbogbo tó ń ṣẹlẹ̀ fún mọ́ mi lè ṣàlàyé fún mọ́ mi mo bá ẹ̀gbọ́n ẹ̀ bẹ́ẹ̀ mo wá pe ẹ̀gbọ́n ẹ̀ síta pé ṣùgbọ́n nǹkan tí ó ṣẹlẹ̀ sí Bukky ó lóun gbọ́ òun náà ní tó bá di Monday òun á lọ sí Àkúrẹ́ lọ wò mo pe nọ́mbà ẹ̀gbọ́n ẹ̀ ó lóun wà ní mọ́tò mo ń gbóhùn mọ́tò ló tọ́ later on ó dọ̀hún ó tún di ọ̀sán mo pé ọ̀ píkì kọ́ mi mo ní kí ló ṣẹlẹ̀ mo bá pe mọ́mì àjọ sọ̀rọ̀ láàárọ̀ ọlọ́run wà ṣọ́ọ̀ṣì ló tọ́ mo gbóhùn ṣọ́ọ̀ṣì mo tún padà pè bí around 12 ọlọ́run wà lọ́jà mo gbọ́ ohun ọjà ìgbà tó máa di nǹkan bíi after 4 rẹ̀ lèmi ṣáà gẹ́tì ara mi mo pè wọ́n padà nọ́mbà méjì wà nọ́mbà busy mo ní irú kílẹ̀ lè báyìí mo wá lo fóònù ọ̀rẹ́ mi torí fóònù mi mo kàn lè gbọ́ ni mi lè sọ bá fi fóònù ọ̀rẹ́ mi fi mẹ́sẹ̀gì mọ́ mi pé mọ́ mi báyìí pé mo pè yín láti àárọ̀ tí ẹ pè mí padà pé báyìí mo wá pè nọ́mbà yín sí nọ́mbà yín busy mo wá lo fóònù ọ̀rẹ́ mi fi pè yín ó rìn wish me definitely mo wá lo fóònù ọ̀rẹ́ mi fi mẹ́sẹ̀gì wọn ìpè báyìí pé ṣe gbọ́n nǹkan tí Bukky yìí ṣe ìpè ok olóhùn bímọ fún mi òbí bẹ̀ta ìjọ kejì ẹ lọ́mọ kú èyí tó yẹ kí mọ́mí náà fún mi ní reply pé ẹ jẹ́ pé ọmọ mi tẹ̀ bá tẹ̀ wá wí ẹ pé nǹkan báyìí ni ohun tó ṣẹlẹ̀. ẹ kó àwọn ọmọ ikú òrojú screen mo sọ fún yín the other time ọmọ kékeré ni wọ́n. so mọ́mí náà fún mi reply òun náà bá bẹ̀rẹ̀ sí text mi so mo fẹ́ pa òun mo fẹ́ pa ìyá òun mo ní kí ni ohun tó ń tura láti sọ oníwà block mi mo ní fine mo dẹ̀ sọ mo ní màá post ẹ̀ online o ó ní Bobby Whiskey ó post ẹ̀ online ó gba yìí náà ni kìnní náà ó post ẹ̀ Tiwa Savage ó post ẹ̀ ó gba yìí ni kò mọ̀ pé ibi tẹ́mi máa gbà yọ sóhun lélẹ̀ gbà tí mo wá sórí rédíò táwọn ẹgbẹ́ pé táwọn tèmi náà pè mí ẹgbẹ́ mi bá má ti lọ fà báyìí mo lóun ló sún mi kan ògiri báyìí mo nígbà tó wọ́n dé lẹ́sìn òun sọ pé white mo fi ṣe orúkọ báyìí mo ní wọ́n náà ló kọ́ sí gbogbo nǹkan báyìí ok picture tó send sí mi sí picture ọmọ ìwọ ló send picture sí mi ok báwo lè jẹ owó tí mo send 100,000 yẹn ìwọ ló ń rí sí rẹ kò yí pé mo send sí doctor àbí mo send sẹ́lòmíì 300,000 so. gbogbo yín tí káàrẹ fẹ́ gbowó yín padà báyìí èló lówó yẹn jẹ́. 550 550 pẹ̀lú 65,000. wọ́n dà pé 675. 625. 5 kí lẹ pé. 550. Okay. 625. 615. 615. 615. 615. Okay. ẹ jẹ́ kí Mike lọ sọ́dọ̀ sẹ́ẹ̀sì fẹ́ fẹ́ máa yìí. sá. sẹ́ẹ̀sì fẹ́ fẹ́. mo lè yọ̀ǹda ẹ̀ mo yọ̀ǹda ẹ̀ torí. ẹ sọ̀rọ̀ sí Mike yẹn. mo yọ̀ǹda ẹ̀ torí ẹni tó ṣe nǹkan báyìí fún yàn even though maternity later one text mi pé o ní fibroid tó bá tẹ̀ ní fibroid kó jẹ́ ẹ̀mú hospital tó wà tí bá rí condition tó wà
mi ní sọ pé àpàlọ́pàá tèmi náà màá wò pé kí ni tó ṣẹlẹ̀ báyìí pé ok o jẹ́ mọ ibi tó mọ wà olóbímọ o tún níwà block mi kí n má pè nọ́mbà ẹ mọ́ after 6 months ibi tẹ́rù ti bà mí nìyẹn maybe after 6 months or 1 year a lè máa bẹ̀rẹ̀ sí padà sí sọ̀rọ̀ wọ́n ní ṣó lọ ta ọmọ ni àbí èmi kọ́ mo lọ́mọ kó kàn ṣàlàyé fún aráyé tó gbé mi wá. mo bí léèrè sẹ́ rí wúmà yìí nínú oyún rárá. mo rí. nígbà tẹ́ ẹ rí nínú oyún ẹ jọ ní àjọṣepọ̀ nínú oyún. bẹ́ẹ̀ ni sà. ṣé inú rẹ̀ sì tóbi náà dọ́tẹ́ fẹ́ ní àjọṣepọ̀. inú ẹ̀ nígbà yẹn ìgbà tó wá kí mi tí mo lọ kí ní Ìlọrin inú ẹ̀ yọ ó kí mi nọ́mà tèmi náà bá ṣeré ìgbà tá a máa wọlé kó tó di pé a fẹ́ sùn. ó lóun fẹ́ gbé kọ́. ó ṣàlò kankan mo ní èwo lè lò yìí oníkẹ́rù má bàbá mi lòun fi oyún ẹ̀ wá kí mi pé òun máa ń gbé kọ́ torí nǹkan ayé àbí something like that. wọ́n sá gbé kọ́ já kankan. mi ìjà o ọ̀gá mi mo fẹ́ kọ́ ọmọ Nàìjíríà já mi náà ni. èmi ọ̀kọ̀ọ̀kan já yín oyún tó yẹ pé wọ́n máa ń wọ̀ bíi pé kinní ni tí. àwọn onífíìmù ni ṣé ìyàwó yín ṣe sóbìnrin ń ṣe tíátà ni. òun ló lè ṣàlàyé ọ̀gá mi. ìtọ́fọ̀ owó yín ránu wọ́n wọ kinní ẹgbẹ́ microphone sí lẹ́nu. Yes, sir. Yes, sir. Yes, sir. ẹgbẹ́ microphone sí lẹ́nu. Yes, sir. Madam. Sir. ẹ gbọ́ kí lẹ gbé kọ́. Èmi ò gbé kankan kọ gbogbo nǹkan tó sọ ẹ sọ pé kó mú prove ẹ wá ná kí tẹ̀ tó kọ́kọ́ sọ anything kó mú prove wá. kí ló ṣẹlẹ̀. ẹ sọ̀rọ̀ sí àǹtí àjẹ́. Okay, sorry. má ẹ sọ̀rọ̀ ni. Hello. Hello, mo ti ń gbọ́ yín báyìí. Yes, sir. Wọ́n bi mí question àbí. Mo ní ṣé gbogbo tẹ́sán ẹ ṣé lóòótọ́ ni. Lóòótọ́ kọ́ irọ́ ni. Gbé nǹkan kan kọ́. Èmi ò gbẹ́ ní ti kọ́ mi ètò lóyún. Téèyàn bá ṣàlóyún a ṣáà máa fúnyàn ní rìsíìtì àbí lọ sọ́sítì àbí rògùn àbí rẹ̀ rọmọ àbí ra anything irọ́ ni everything. So kó dẹ̀ kémi náà dẹ̀ tó lè sọ anything kó mú àti ibi tó ti sọ pé gbẹ everything. Rárá tí mo ń gbọ́. Kó mú evidence gbogbo ẹ̀ kó mú jáde. ṣé evidence owó tí mo sọ náà bí. àwọn owó tó fi ń kọ́. owó tèmi mọ̀ tèmi gbà ní owó tèmi fi gbà lé owó tèmi mọ̀ tèmi fi gbà lọ́wọ́ ẹ̀ nìyẹn lọ́n gbogbo tó ń sọ. èló. that's 300,000 lẹ́yìn yẹn kò sí mi mọ́. ẹ sọ̀rọ̀ sókè. Mike ok mo ní proof mọ́tà lọ́wọ́ ìbí ló ṣẹlẹ̀. àwọn bọ̀dá láti ní o. à ń sọ bí báyìí a ti settle ẹ̀ tẹ́lẹ̀ but bóyá tó pé káwọn èèyàn má bàa ní ó change story àbí anything ó ní gbogbo nǹkan tó ń sọ bí báyìí so èmi ò dé I'm not used to this so. You don't used to what? I'm not used to èmi ò as maybe I'm not convenient to this àbí àmì ìmọ̀ bí mo ṣe fẹ́ sọ. You used to collecting money from man telling him you are pregnant when you are not but we are not used to this. Do you know the meaning of what you are doing? Daddy. Come on. Hello sir. What are you saying? You are not used to what? Daddy. Hello sir. Prove pé mo sọ fún pé mo lóyún ẹni kó mu wá ibi tí mo ti sọ fún. Hold on mo bọ̀ hold on. ọ̀rọ̀ tí ọkùnrin sọ lẹ́ẹ̀kan a ní kó gé pépèpé ó mú ẹjọ́ obìnrin kan wá ó ní òun fẹ́ òun mọ̀ ìyá rẹ̀ òun dẹ̀ mọ̀ bàbá rẹ̀ ẹ̀yin máa yí ìmọ̀lẹ́ pé ọ̀dọ́ wọn nílọrin ẹ lọ́mọ ìlọrin jọ ní. ọmọ Ṣàárẹ̀ ni mí tẹ́nàtì wa ni wọ́n ní Ṣàárẹ̀ kó tó di pé wọ́n ṣe lọ kọ́lé wọn sí Ìlọrin. kí ni orúkọ fámìlì wọn. Aṣọ́nibárẹ́. àwọn náà ń pè ní Aṣọ́nibárẹ́. bẹ́ẹ̀ ni sà. nílọrin. bẹ́ẹ̀ ni. níbo làdúgbò tí wọ́n ń gbé nílọrin. ní Ganmọ. Ganmọ. ntáwọn àwọn èèyàn sì mọ̀ wọ́n mọ̀ fámìlì yẹn dáadáa. ọmọ àmọ̀ wọn dáadáa torí ọmọ wọn dáadáa náà nílùú wa. wọ́n mọ̀ wọ́n dáadáa ní Ṣàárẹ̀ náà. bẹ́ẹ̀ ni sà. kí ni ẹ pé fámìlì àsùnwọ̀n Aṣọ́nibárẹ́. Aṣọ́nibárẹ́ bẹ́ẹ̀ ni sà. tọ́ gbogbo ẹ̀yin ẹbí Aṣọ́nibárẹ́ jákèjádò àgbáyé ibikíbi tẹ́ ẹ bá wà aṣojú yín ti wà lórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ lálẹ́ yìí o a wà á fẹ́ kẹ́ ẹ fira yín sípò ọkùnrin tó jókòó yìí ká ní ẹbí mi iná dán tí wọ́n dánwò pẹ̀lú ọkùnrin yìí pẹ̀lú fámílì Aṣọ́nibárẹ́ àfẹ́ ẹ̀wù bẹ́ẹ̀ ṣe fíl
ọmọ yìí sì ti wà lórí ètò láti clear ayé wípé òun ò ṣe gbogbo tí wọ́n ló ṣe. ẹ jẹ́ àfarabalẹ̀ ká gbọ́ ohun tí ó sọ torí Yorùbá ní agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni. kí ni orúkọ yín madam? àǹtí ẹ sọ̀rọ̀ sí máìkì ni ẹ má wulẹ̀. kí ni orúkọ yín mà? ṣé wọ́n gbọ́ mi ni? wọ́n ń gbọ́ wọn ìṣetán àti dáhùn ni. madam kí ni orúkọ yín? ṣé ẹ fẹ́ sọ? ṣúgà padà já lálẹ́ ẹ sọ̀rọ̀ náà. Hello sir. ṣé ìyàwó yìí tẹ̀ ń fẹ́ tiẹ̀ náà lóyún bẹ̀tà sáwọn wọ́n lè sọ̀rọ̀. wọ́n sọ̀rọ̀ tẹ́lẹ̀ mi wàá mọ̀ sí. ó lè jẹ́ pé wọn fẹ́ dárúkọ wọn ẹ já sọ nǹkan míì ká forúkọ wọn lẹ̀. orúkọ ẹ̀ náà ni Bukky Aṣọ́nibárẹ́. mo ní ká fi ilẹ̀ àpìgbà tẹ́ ẹ sọ kò sí wàhálà. àǹtí Bukky tí mo fi ń béèrè ọkọ yín mo fẹ́ forúkọ yín pè yín ni. àǹtí Bukky gbogbo tí màá yìí sọ pé ẹ ṣe lóòótọ́ ni. irọ́ ni. irọ́ ni. wọn ò gbọ́ yín ẹ sọ̀rọ̀ sí máìkì ni àǹtí. irọ́ ni. irọ́ ni tọ̀. píktọ̀ ìbẹ́ta tẹ́ sẹ́ǹdì sí wọn. èmi kọ́ mo send ẹ̀mí mọ́ ń pa ẹ̀ torí wọ́n ti block sim mi so mi lo sim yẹn gan mi sí ń bẹ̀ so irọ́ ni everything. wọ́n ti block síìmù yín. bẹ́ẹ̀ ni. ìgbà wo náà block síìmù yín. wọ́n ti block sim mi ti pẹ́ látìgbà táwọn kìíní ti ń block sim náà ti block sim mi so mi ì mọ anything nípa nǹkan tó ń sọ mi ì mọ kankan pa ẹ̀ so irọ́ ni everything. wọn ò fẹ́ yín. mi ò fẹ́ mi ò mọ̀ rí. don't talk like etí ní fẹ́ sọ. ẹ má sọ̀rọ̀ bíi ẹ má bara yín lójú jẹ́ ẹ má rò tẹ̀tẹ̀ jọ lọ́rọ̀. so mi ì mọ̀ rí kó má barúkọ fámìlì mi jẹ́ mi ì mọ̀ rí. so òun ló ń bá òun ló sọ pé òun fẹ́ fẹ́ mi dandan mi ì dẹ̀ fẹ́ mi ì fẹ́ mo léèyàn tí mò ń fẹ́. owó kí ni wàá gbà lọ́wọ́ rẹ̀. ìgbàwó lọ́wọ́ ẹ̀ ó wù kó ṣe sàárà ni ìgbàwó lọ́wọ́ ẹ̀. ó wù kó ṣe sàárà ni. ìjókòó ìdajì èmi ò fọ́ọ̀sẹ̀ kó sẹ́ǹdì owó sí mi so mo dẹ̀ léèyàn tí mo fẹ́ àwọn èèyàn mọ̀ so ó wù kó ṣe sàárà ni. ẹ béèrè lọ́wọ́ ẹjọ́ ìwòlá ríra ìyàwó ẹ̀ ló máa ń pè mí tó máa ń disturb mi mi ò mọ mi so mi ó wù kó ṣe sàárà ni mi ì mọ̀ rí mi dẹ̀ gbowó lọ́wọ́ ẹ̀. òun ló máa ń lé mi kiri. ọkùnrin mọ́sẹ̀ ló kò tí kàn ó. òun ló máa ń wá mi káàkiri tó máa ń sọ pé ó nífẹ̀ẹ́ mi tó máa ń lé mi kiri mi ì sọ fún pé mo fẹ́ fẹ́ mi dẹ̀ sọ pé mo nífẹ̀ẹ́ so orúkọ Aṣọ́nibárẹ́ ò ní bàjẹ́ lórúkọ mi so mi ì mọ̀ rí òun ló ń lé mi kiri ìyàwó ẹ̀ dẹ̀ lè testify sí Bídèmí Ọláwálé lè testify sí so mi òun ló máa ń pè mí gan tó tún máa ń disturb mi pé ọkàn kìnnìkan nǹkan tẹ́mi bá fún kí n filẹ̀ pé mo máa pè mí lóru pè mí ní kinní ìyàwó ẹ̀ náà dẹ̀ máa ń pè mí so mi ì mọ̀ rí mi dẹ̀ ní interest láti fẹ́ òun ló ń lé mi kiri tó dẹ̀ mọ̀ kò nílé sòótọ́ torí àwọn tó ń tì í ó ní kan tó sọ fún mi níta tẹ́lẹ̀ already pé kinní tó ti bẹ̀ mí o ó tún wá dé ibà ó tún wá change story so tó bá lè sọ̀rọ̀ kó ṣe pé mi náà ò lè sọ̀rọ̀ bọ̀ èmi wá síbà láti wá clear orúkọ family mi torí àwọn family mi ò mọ anything ó dẹ̀ mọ̀ ń pa ìpá àwọn family mi ò mọ anything bọ̀ ó láwọn tó ń ti òun mo léèyàn tí mò ń fẹ́ kó dẹ̀ má ba àwọ̀ mi lójú jẹ́ lójú èèyàn tí mò ń fẹ́ kórúkọ family mi Aṣọ́nibárẹ́ dẹ̀ má bàjẹ́ mi ò mọ̀ rí òwú kó ṣe sàrà ni. sàrà ló yá sí torí òun ló ń fi fóònù lé mi kiri pé kí ló ló ń jẹ́ mo léèyàn tí mò ń fẹ́ ọ̀rẹ́dì ó dẹ̀ ti ń bínú so mo ṣe wá clear ọ̀rọ̀ yìí. ok ẹ tó ń fẹ́ gan ti ń bínú. ẹ tó tí mò ń fẹ́ ti ń bínú èmi ò dẹ̀ fẹ́ kó bínú torí mo nífẹ̀ẹ́. ẹ̀yin arákùnrin. ẹ lọ sà. kí ló dé tó ń retí ọmọ lọ́dọ̀ ẹ̀ tó ọba sùn rí. kó búrò ẹ̀ tó bá ní mi bóun sùn. níbo lèmi àti ẹsìjọ bára wa sùn. kó búrò ẹ̀. Bọ́lá síjọ bára. tẹ bá ní nǹkan ta lè fi wí ó ń wá mi wá sẹ́kọ̀ọ́ àjọsùn àwọn colleagues mi mọ̀ ń bíṣẹ́. jáde
kò ń ṣe mẹ́ta kò ń ṣe mẹ́rin irọ́ ló kò ń ṣe pa márùn. irọ́ ni irọ́ lọ. mo fi Ọlọ́run ṣẹlẹ́rìí irọ́ ni tàbá nìkan tẹ bá lè gbé fún ilé wa tá à ń sọ yìí kò mọ ilé wa o èmi gan ni mo ti ní kó wá olóòótọ́ ó mà mi sọ pé kò mọ àwọn pẹ́rẹ́ǹtì mi gan ló tún wá irọ́ ni gbogbo nǹkan tó ń sọ orí ń bìbà irọ́ ni everything. ẹ ló sà. bàbá fẹ́ kó fẹ́ dàrú ká dàrú. mo rẹ́dì ó ní mi ìmọ̀lé àwọn mi ìmọ̀lé yẹ àti ilé tó ń gbé màá mú yín débẹ̀. èmi ni mo mú lọ kó lọ kí wọn irọ́ ló ń pa. kí ló mú ẹ mú mi lọ everything irọ́ ló ń pa. kí ló mú ẹ mú mi lọ. ọjọ́ tó lọ kí wọn kí ló sọ kí la sọ fún ọ lọ́jọ́ ẹ̀ kó ló ti hàn sí wọn pé à ń fẹ́ ra mi ìfẹ́ olóńlé mi kiri oléyàn tí mo fẹ́ oléyàn tí mo ń fẹ́ èmi ò dẹ̀ lóyún fún kò síbi tí mo sọ pé mo lóyún ṣé èèyàn máa lóyún kó má sọ pé òun fẹ́ gbowó hospital ṣé tán bá bímọ lọ hospital tán bá fẹ́ gba owó operation ṣé iye tán máa gbà nìyẹn kò síbi tí mo ti sọ fún gbogbo ilé irọ́ ni. evidence will prove her lánàá irọ́ ni gbogbo ẹ̀. ẹ ló sà. má borúkọ mi jẹ́ má borúkọ fámìlì mi jẹ́ o. ní àná alánà ó plan pẹ̀lú mi ó ní kí wá sí radio station kí wá sọ fún wọn pé láti yorùkọ ó ń tàn mí èmi náà tàn débi ni o. èmi kọ́ ló tàn débi torí mi mo sọ fún ẹ pé mo fẹ́ wá síbí báyìí mo fẹ́ wá clear orúkọ fámìlì mi bí báyìí. so ó wá ní kí n sọ fún ó ní kí n sọ pé wọ́n á kí àkáǹtì ẹ̀ ó wà lórí fóònù message to message ẹ bá mú fóònù mi. irọ́ ni yàwó ẹ̀gbọ́n ti tún pè lé ní pé kó parọ́ mọ́ mi. ẹ bá mú fóònù mi kí n fi evidence hàn ẹ bá mú fóònù mi kí n fi hàn message to message ni evidence ti ẹ̀gán pọ̀ sí kí wọ́n bẹ plan. yàwó ẹ̀ ló sọ fún mi pé kò lè fún yàn lóyún mọ́ pé ijọ́ tó fọ́ lójú ilé ọmọ lòún fi ṣe ojú ẹ̀ kàn pé Bídèmí Ọláwálé síta kó wá sọ so òun ló lé mi kiri omi nífẹ̀ẹ́ mi ìdẹ̀ lè fẹ́ mo léyàn tí mò ń fẹ́ òun ló lé mi kí òun nífẹ̀ẹ́ ń jóyà jọ ẹni tí mo dé bíbá ilé ní báyìí ó ti tún fẹ́ kìsì mi lé ní pé ìjọ torí Ọlọ́run ló ń bẹ̀ mí àwọn èèyàn lè testify sí ń ta èmi ò mọ̀ rí o èmi ti bímọ wọ́n ló ti bímọ kó má bà orúkọ fámìlì tèmi jẹ́. bí ẹ̀ mélòó ló ti kíìsì ẹ rí sẹ́mà bí ẹ̀ mélòó ló ti kíìsì ẹ rí. kí lẹ sọ. olótú ti fẹ́ kíìsì ẹ lẹ́yìn níta lẹ́yìn I swear to God. lẹ́ni gangan. bẹ́ẹ̀ ni níta ń bíbá ilé ní lọ́dọ̀ yín bíbá ilé ní tí mo sọ pé CCTV ló ń wẹ̀ mí lè fẹ́ mo léèyàn tí mò ń fẹ́ mo yẹn sọ̀rọ̀ right now gan ó ń bínú èmi ò dẹ̀ fẹ́ kó bínú because I love him. ìyẹn tó ń fẹ́ yẹn. bẹ́ẹ̀ ni sà mo nífẹ̀ẹ́ gan. níbo ló gbọ́mọ sí o ìyẹn ní kókó báyìí. dákun nọ́mbà rẹ ti ń blọọkì yẹn ẹlòmíì ti ń lò báyìí. mi ìwà mọ̀ bóyá ẹlòmíì ń lo àbẹ́lòmíì ò lò ó. ẹ ló sà. bóyá ẹlòmíì tó ń lò yẹn. ẹlòmíì tó ń lò yẹn tó náà ń sọ ntọ́ jẹ mọ́ ọmọ lọ́wọ́ ló fi jẹ́ pé gbàtẹ́ yìí ń sọ ntọ́ jẹ mọ́ ọmọ lọ́wọ́ lẹ́lòmíì tí ń lò náà wá fi sẹ́ǹtì ó possible because fóònù mi ó fẹ́ ra fóònù mi mo ta fóònù mi so èmi ò jẹ́ ṣé wipe náà ń pè àbí kí náà ń pè so mi ìdẹ̀ mọ̀ bó possible kò í gbogbo torí gbogbo àwọn kìnìyàn ẹni kó provide ẹni tó sọ pé mo máa ń wá àwọn wá sẹ́kọ̀ọ́ tó sọ pé òun máa ń wá mi wá sí Ìlọrin o ẹ sọ pé kó provide picture another picture of me picture tó post síta ẹ̀ báyìí tó sọ pé kí ló ló ń jẹ́ báyìí boyfriend mi ló yá that's nígbà tá a wà ní hospital tó rẹ̀ mí ìgbà yẹn ni ṣé typhoid kọ́ ni mo ní kinní ẹ̀ lọ́wọ́ so èmi ò wá mọ bóyá ìyẹn wà lórí fóònù yẹn ẹni kó provide another picture mi síta níbi tèmi àti ẹ ti jọ wà tá a ti jọ ń fẹ́ ra ibi tí mo ti mọ̀ ọ́ rí ẹni kó provide àwọn pictures síta I don't know him. dákun jàre ó sọkúsọ lọkùnrin kò farabalẹ̀ rárá. àtọ. bí àmì lónìí ìwà àti ẹjọ́ sùn tẹ ẹ jíjọ kejì tọjẹ wà àti ẹnìkan. èmi àti ọjọ́ sùn. mi gbọ́. èmi àti ọjọ́ sùn. ẹjọ́ sùn rí. èmi àti ọjọ́ sùn rí o. kò bọ́ lájọṣepọ̀ láàrin ọkùnrin àti obìnrin. kò bá èmi lájọṣepọ̀ rí àjọ lẹ́nìtì pọ̀ rí. níjọ́ tó mú lọ lé irun yín kí ló lọ mú ṣe. ó lọ kí wọn ni ó mọ̀ rí ó lọ kí wọn ni lọ́jọ́ yẹn ó dẹ̀ padà. àzọ̀rẹ́ náà àwọn èèyàn mọ̀ so mọ̀ ní ẹ̀ náà ó lọ kí wọn lásán ni ọjọ́ yẹn gangan náà dẹ̀ ló gba ìlú wọn lọ. mo lẹ tí ń bọ̀ ọjọ́ yẹn tó fi lọ kí wọn. kó tó wá sórí ètò lẹ́ni ó ti mu so many things then àwọn ìyàwó àti gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ ló ń tì àwọn kan ti kọ́kọ́ lọ rojọ́ ń bẹ̀ yẹn ná pé kinní kan. mo lẹ tí ń bọ̀ lọ́jọ́ yẹn tó fi lọ kí wọn nílé yín. èmi ni mo lọ mú ní ọjà gan mọ ó lóun wá fẹ́ mọlé wa kóun fẹ́ lọ kí mọ sí mi. ok ó wá lọ mú. mo wá lọ mú. bá mọ́ mi ẹ̀. mo dẹ̀ wá lọ mú bá wọn dẹ̀ kí wọ́n dẹ̀ kíra wọn ọjọ́ yẹn gọ́gọ́ dẹ̀ mo tún sìn ó tún padà síṣà rẹ̀. ok ìwọ àti ẹ ò jọ lájọṣepọ̀ rí rárá. èmi tí boyfriend mi wà láyé.
mi àti ọjọ́ lájọṣepọ̀ o. o lẹ́rìí ọkàn àbí? kí lẹ sọ? o lẹ́rìí ọkàn. mo ní. ó dẹ̀ ń ṣiṣẹ́. gidi. ó ti tó orúkọ ẹbí ẹ̀ ṣe lálẹ́. má bàa kọ́ aṣọ rẹ jẹ́ ìlú tó dáa wọ́n ṣe nǹkan dáadáa bàbá mi ṣe nǹkan dáadáa sí ìlú wọn orúkọ tí ò gbọdọ̀ bàjẹ́ nìkan má bà orúkọ fámìlì mi jẹ́ kò dẹ̀ níta torí mi bàjẹ́. kò lè bàjẹ́. láíláí sà. wàláì lẹ́yìn tó ń ṣe yìí kò lè bàjẹ́ o. láíláí. ọkùnrin. hello sir. ẹ kalẹ́. ẹ kalẹ́ sà o. ọba àyàn lájọṣepọ̀ rí o sì ń béèrè ọmọ lọ́wọ́ rẹ̀. níbo o sì bẹ̀rù Ọlọ́run. kí ló lè fi búra kò ń ṣe méjì kò ń ṣe mẹ́rin. èmi àti ẹ̀kọ́. ó wá sẹ́kọ̀ọ́ ṣé wọ́n ní wọ́n sẹ́kọ̀ọ́ àbí kò wá sẹ́kọ̀ọ́. èmi ò wá ẹ wá sẹ́kọ̀ọ́ o. lẹ́yìn tá a pàdé beach láti pàdé mo dọ̀ sọ fọ́ọ̀tì mọ́ mi lọ́jọ́ tá a pàdé beach. èmi ni mo lọ beach lọ́jọ́ ìyá àdẹ̀ pàdé ń bẹ̀ mi ò mọ ẹ́ rí. ìwọ nìkan. ìwọ nìkan lọ beach. èmi nìkan ni èmi àtọ̀rẹ́ mi kọ́ la jọ lọ that's Fẹ́bísọlá lórúkọ ọ̀rẹ́ mi yẹn la jọ lọ síbẹ̀. Fẹ́bísọlá lórúkọ rẹ̀. bẹ́ẹ̀ni. ok àwọn owó tó lọ́wọ́ rẹ̀ owó kíni. èmi ò gba owó lọ́wọ́ ẹ̀ ó wù kó ṣe sàárà ni òun ló bùn mí fúnra rẹ̀. be reasonable. yes sir. òun kọ́ ló ń bá sọ̀rọ̀ àwa ló ń bá sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni sir. má sọ ohun tí ó dìjà. yes sir. owó tó gbà lọ́wọ́ rẹ̀. mi ìgbà owó lọ́wọ́ ẹ̀ ọjọ́ tó pàdé mi ní beach ó dẹ̀ ní àmọ́kújọ́ mẹ́ta kìíní kan ó ti ní feelings fún mi ti pẹ́ mi nítàn yìí. ó ti ní feelings fún mi ti pẹ́ bọ́tà àlè fẹ́ra dìtú pé ńgbà ẹ̀ bàbá tèmi òun nígbà ká fẹ́ muslim. so ó dẹ̀ ti máa rí ẹni tó dẹ̀ máa rí gan bí àbúrò ló jẹ́ sí mi so ó kéré sí mi ẹni tí mo mọ̀ ní tamọ́ra ni so tóun náà dẹ̀ mọ̀ so mo dẹ̀ ti máa ń sọ fún èmi ò lè fẹ́ mi ò lè fẹ́ mo dẹ̀ tún léèyàn tí mò ń fẹ́ èèyàn tí mò ń fẹ́ gan ó mọ̀ ó ní píìchù ẹ̀ lọ́wọ́ because ọjọ́ tó wá síbí ìgbà yẹn ó sọ ọlọ́jọ́ ẹ̀ pé òun máa post píìchù ọkọ mi kìíní kan kìíní mo ní post ẹ̀. má sọ̀rọ̀ yẹn lọ bó ṣe ń sọ lọ títí ìyàbò mi. so ó lóun máa post píìchù ọkọ mi mo dẹ̀ ní kó post ẹ̀ so èmi àti ẹ̀ kó máa fa ìjà lẹ́rìn èmi àti èèyàn tí mò ń fẹ́ so ó dẹ̀ ní ẹ̀ nípa. wọ́n bẹ̀rẹ̀ tó ọ̀fẹ́ náà gbọ́ wa yóò ti mọ̀ pé kò yẹ kó wọn fi ọ́lẹ̀ àti tèmi sọ ni pé bó ló ṣe owó yẹn ṣe dọ́wọ́ ẹ nì kò ń sọ̀rọ̀ owó yẹn lọ. so ó dẹ̀ ní pé kìnnì kan ṣé ká lè máa fẹ́ra kìnnì kan pé òun ò lọ́ọ̀bù ìyàwó ilé òun bla 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 pé ìyàwó ilé òun ti bímọ méjì kan tẹ́lẹ̀ síbì kan pé adélébọ̀ ní kìnnì kan pé òun gan ò mọ̀ pé torí ìyàwó ilé òun sọ fóun pé ọmọ kan lòún bí létà rọ̀ òun padà wá find out pé àsọmọ méjì tiẹ̀ ni gẹ́ẹ̀yẹn bí fún òun pé látìgbà yẹn lò sí love ẹ mọ n pé dẹ from there gan ó rojọ́ fún mi gan pé from there gan gẹ yẹn kò fi ọkọ tó ń fẹ́ yẹn gan kò fi òun ò mọ̀ gan bóyá jọ ń ríra bóyá jọ ń bára wọn sùn bla 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 pé àwọn èèyàn ìyàwó òun tẹ̀lé wọn máa ń gbowó lọ́wọ́ wọn á gba nápò ó ní wọn máa gba nápò wọn á ní kó wọn á máa san gbogbo ẹbí ìyàwó náà gùn lóhùn lọ́rùn something like that ọ̀rọ̀ ṣàpọ̀ mo ní tọ̀ èmi ò wá lè fẹ́ àwọn ẹbí tèmi ò sí ní ọ̀lẹ́gbà kí n ṣe second kìíní dẹ̀ mo léèyàn tí mò ń fẹ́ mo dẹ̀ fi picture èèyàn tí mò ń fẹ́ mo dẹ̀ fi hàn lọ́dẹ̀ kódà ọjọ́ ó tún ra frame fún mi ní beach lọ́jọ́ yẹn ó tún ra frame fún mi àwọn frame tó máa ń tà ní beach lọ́jọ́ yẹn ó tún ra fún mi èmi ò lè fẹ́ o kò possible mo léèyàn tí mò ń fẹ́ so from there ó gba nọ́mbà mi so àjọ máa ń chat gbogbo ẹ̀ náà mo ti explain fún boyfriend mi lánàá àjọ máa ń chat àjọ máa ń sọ̀rọ̀ so from there dẹ̀lélẹ̀ a ní kìnìkan a send owó sí mi ẹ̀wọ̀n pé sàrà ló ń ṣe so ìyẹn ò ní kinní so boyfriend dìmí dẹ́ mọ̀ ó mọ̀ pé mo máa ń gbowó lọ́wọ́ ẹ̀wọ̀n náà mọ̀ so ó mọ̀ everything. dákun nọ́mbà owó àkọ́kọ́ ẹ mélòó ló send owó sí ẹ. ó máa ń ṣe sàrà dáadáa. ẹ mélòó. mi ì lè káyọ owó ẹ̀ òwúrọ̀ ọ̀dà ó máa ń send owó sí mi dáadáa èmi dẹ̀ máa ń náwó ẹ̀ a máa ń fowó ẹ̀ a máa ń lọ fi ń lọ sí kàtẹ́kùkù. ìwà ìtàlẹ́jọ́ máa ń lọ fowó ẹ̀ ṣe ìwà nìkan. bẹ́ẹ̀ni mi àti ọba ara sùn o òbí mi sùn rí mi ò dẹ̀ lóyún fún kò dẹ̀ síbi tí mo sọ pé mo lóyún so mi ò gbóhùn kó ṣe sàrà ní olóníyàwó lóhùn òwò mọ́tò fẹ́fẹ́ yàwó mi. ẹ béèrè lọ́wọ́ ẹ̀ several times wọ́n máa ń sọ fún wa I can't marry you please don't call me again honey please baby I love you no I can't do without you kìnìkan ìyìn lè fẹ́ ẹ má ti parọ́ ọmọ ọlọ́run rí mi
mi àti ẹ̀ bára sùn o ìbé mi sùn rí mi ò dẹ̀ lóyún fún kò dẹ̀ síbi tí mo sọ pé mo lóyún so mi ò gbóhùn kó ṣe sàrà ní olóníyàwó lóhùn òwò mọ́tò fẹ́ fẹ́yàwó mi ẹ béèrè lọ́wọ́ ẹ̀ several times mo máa ń sọ fún I can't marry you please don't call me again honey please baby I love you no I can't do without you kìnnìkan kìnnìkan ìyìn lè fẹ́ ẹ má ti parọ́ ọmọ Ọlọ́run rí mi so bó ṣe rí nìyẹn. ok ọkùnrin yes sir. ó lóun ò bímọ òkè. mi ò bímọ o ẹsìn báyìí. mi ò lóyún débi owó kí ló gbà débi tí màá píkṣọ tó bímọ. sẹ́ndì sí mi píkṣọ bẹ̀ẹ̀ta àti mẹ́sẹ̀gì Èmi tó kọ́? mẹ́sẹ̀gì mi ìwọ kọ́ fún nọ́mbà yẹn ṣì wà lọ́wọ́ ẹ o. nọ́mbà wo ẹni kó pe nọ́mbà ẹ. hello sir mẹ́sẹ̀gì tó ṣì mẹ́sẹ̀gì mi lánàá àjọ plan mo rẹ̀ kó fi wá bíbá yín Ṣé gbọ́ àjọ ó sọ plan? fún mi ó ní kí n wá sí bíbá yìí kí n wá clear orúkọ fathers òun pé kí n má borúkọ ẹbí jẹ́ kí n sọ pé wọ́n á kí àkáǹtì òun Irọ́ ni. mẹ́sẹ̀gì fọ́ọ̀mù ìdáná kí n fi hàn náà ẹ mú fọ́ọ̀mù wá irọ́ tó bá ni ti message mi tán ó máa delete ẹ èmi náà dẹ̀ move ẹ ìwà ìwọ títa ni you smart ó ní ẹ bá ń kà fún wọn mi lọ school bla 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 bla. ẹ bá ń kà o ẹgbọ́n kan tó sọ ó ní àjọ plan ẹ bá ń kà o ó ní àjọ plan so mọ́gàjì ẹ bá wa kà ẹ ó. bá ń kà síta méjèèjì tó wà lẹ́yìn yẹn méjèèjì wo ń bẹ̀. òun náà ní méjì tó gbẹ̀yìn méjèèjì tó gbẹ̀yìn yẹn ni ok kẹ́kọ̀ọ́ ti látòkè àbí. kò bá jà tókè òun náà ní òyì tí mo save yẹn ok bí tó ti bẹ̀rẹ̀ rẹ o. bẹ́ẹ̀ ni when you don blame me for what you use kid behaviour. mo lọ pọ lọmọdé náà ló sọ kílẹ̀ kò yé mi tẹ́ ẹ̀ kọ́ òun náà ló kọ nígbà òun ló kọ mo lè bá yín kà òun ló kọ òun àmọ́ ká ẹ mọ tẹ́ ẹ̀ kọ́ mi àbí. mo náà ló ṣe ni mo lè bá yín kà ok kò yé mi o. ẹ̀ka méjì tó kù yẹn tẹ́ bá rí yẹn ẹ̀ka méjì tó kù yẹn méjì You yẹn can okay, you can tell them someone hacked my phone, that I am not the phone collecting or do those things. Okay, you can tell them someone hacked my phone, that I am not the one collecting or do those things. No. Are you still tendering and you will tender an apology on the name of Ashonibare and still tell Sare people Sare yes people to stop. You now say Bukky Ashonibare is innocent. yes when I'm innocent. wọ́n sẹ́lẹ̀ sí mi kí wọ́n Okay, prove àwọn ni wọ́n àǹtí Bukky ló send ẹ̀ sí wọn. oya why kí wọ́n pẹ́ parọ́ ohun tó ṣe why mi ò ní o bá mi parọ́ o kí ni mini message to send èmi ní kó bá ok mi àwọn tó lọ parọ́. school jù wá lọ kọ́ bá a tu àti Bukky yes daddy. tẹ̀lé búra wípé ẹ̀yin àtọkùnrin yóò ní nǹkan kan pọ̀ rí láyé kò yóò yí rí. a ní nǹkan kan pọ̀ rí Oya go ahead. a ní nǹkan kan pọ̀ rí. Oya go ahead. Gbogbo ọmọ Nàìjíríà ń gbọ́ etí tí gbọ́rọ̀ tí kì í yẹ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn etí kan bẹ béèyàn bá búra èké tẹ́tí wọ́n bá kó báyìí wọn á ní àṣẹ. bẹ́ẹ̀ni Àti Bukky Oya sọ pé wà tọkùnrin yóò ní nǹkan kan papọ̀ rí. èmi àti ẹ̀ ò ní nǹkan kan papọ̀ rí mo búra. Búra ni o ti búra lọ́sẹ̀ búra kọ́hún Oya búra. èmi ò mọ́tọ́ a ní nǹkan kan papọ̀ rí mo búra a ní ẹni tí papọ̀ rí gbogbo eléyìí búra. kan ni. O ti búra bó ṣe máa búra lọ́dọ̀ àwọn asónibárẹ́ nìyẹn. Oya máa yí búra ń tiẹ̀ kọ́ béèyàn ṣe é búra. Tó bá ṣe fẹ́ ẹni kan papọ̀ rí. tó bá pẹ́ Gbogbo kò tó sọ Bukky. A ní kọkùnrin yóò gbàgbé gbogbo owó tó ná lé ọ lórí tó bá fi sọ ìwọ náà sọ bẹ́ẹ̀ tó bá ti wá mọ̀ pé ò fẹ́ ká búra lórí ètò yìí lórí ọ̀rọ̀ yìí náà tí ó àwọn èèyàn kan bẹ́nu ayé kétí wọ́n kàn kọ́ ni wọ́n ń gbọ́ wa lọ́wọ́ báyìí tí wọ́n ṣe àṣẹ tó bá jẹ́ pé èèyàn wá parọ́ yóò máa họ́ǹtì èèyàn títí èèyàn fi lọ bọ́ lọ́hùn. Àpọ̀lọpọ̀ àwọn èèyàn ń dààmú lónìí wọn ò mọ̀ bọ́yá àwọn ti ṣàṣìṣe nígbà táwọn wà léwe táwọn ti búra èké táwọn ti rìnrìn òṣì nítorí kí wọn ò fi mọ kọ́mọ ti àwọn lójú àwọn ti fi sakọ. Wọn ò mọ̀ wípé ní wọ́n ń tà wọ́n gbà táwọn dàgbà wọ́n máa ń sáré káàkiri. Tó o bá fẹ́ búra lálẹ́ yìí sọ pé ká má jẹ́ kọkùnrin yẹn ó búra ká
ká yanjú ọ̀rọ̀ yìí outside this place káyé fi ń tọ́ yìí ó ti àlójú sóge sí kó go ahead àbí ká calm down. kò báyẹ̀ mi ní nǹkan kan pọ̀ rí. èmi ò dẹ̀ lè búra. ṣé kó búra kí wọn náà búra. èmi ò lè búra jù bẹ́ẹ̀ lọ so kò bẹ́ẹ̀ mi ní nǹkan kan pọ̀ rí. ó dà kó búra ní máa wí náà nìyẹn kò bá mi. ẹbí aṣọ oníbàárẹ̀ káàlẹ́ ti bímọ. ó kọ yí tẹ ni wọ́n wá túnṣe wọ́n ti túnṣe o wọ́n ti pọ́líṣì ẹ̀ ti rí tẹ́ bí. ọkọ rẹ tó fẹ́ pé ọ náà bí ọba ti ẹ̀ rí ọwọ́ lálẹ́ yìí ó yẹ káwọn ẹbí rẹ̀ orí ọwọ́ bí ìran tí wọ́n mọ tán fẹ́ yàwó. máa yí. hello sir. kí ló fẹ́ lórí ọ̀rọ̀ yìí. ohun tí mo fẹ́ náà ni pé kó jẹ́wọ́ fáráyé that is only thing but irọ́ tó ṣe ń pa yẹn tó bá ti parọ́ yẹn kó dáwọ́ mi padà. tí gbogbo aráyé bá wá gọ̀ tí gbogbo obìnrin bá wá gún tèmi gọ̀ tí wọ́n gọ̀ ṣé gbogbo aráyé tó ní ọ jẹ́wọ́ fún wa gọ̀ wọn ò ti wá rojú wọn ò ti rí ojú ìjà ńlá wọn ò ti mọ bí ọ̀rọ̀ ń lọ ṣé wọn ò rí kọ́mẹ́ǹtì táwọn èèyàn ń sọ ni àwọn ẹbí asọ́nibárẹ̀ gan nílé wọn nísìnyí níbi yẹn wà ó rò pé wọ́n ń jó lọ́wọ́ ni ẹni ẹbí yẹn bá àwọn tí èè ṣe tẹbí rẹ̀ gan míì tẹ́ bá ń já sọ́nibárẹ̀ wọ́n bọ̀ lágídìgbò láti wá clear pé eléyìí èsè ìran àwọn pé ìran míì ni pa sọ́nibárẹ̀ tàwọn kọ́ yìí wọ́n bọ̀ wá sọ fún wa náà àbí wọ́n tó ọjọ́kùnrin tó ń wò mí lálẹ́ yìí àti wọ́n tó jókòó tó gbẹ́jọ́ báyìí ọmọ rẹ lè máa ṣe bẹ́ẹ̀ ṣe kó o sì máa kíyà rẹ̀ kú oríire pé ọ̀káre láyé kọ́ ọmọ pàtẹ́wọ́ fún ìyá rẹ̀ tó ò tí rí bí ṣe ń ṣe ni. ọlá yes sir. tọ́lá wà round. bẹ́ẹ̀ni sir. bẹ́ẹ̀ni. ẹ̀rọ bá wa establish kéèsì wọn bó bá jẹ́ Ìlọrin ni débẹ̀ tó bá jẹ́ Èkó ni débẹ̀ tó bá jẹ́ Àkúrẹ́ ni débẹ̀. This woman is not going home tonight. Get her arrested. Àti máa yìí kan jọ lọ sọ́dọ̀ ọlọ́pàá. Ẹ lọ establish case wọn from police station tẹ́ ẹ bá gbé wọn lọ lálẹ́ yìí. Kán transfer wọn sí jurisdiction tí ọ̀rọ̀ yìí bá kàn. Kán investigate gbogbo owó tó gbà lọ́wọ́ máa yìí àti gbogbo message yẹn àti phone number ẹ̀ tó ní wọ́n block yẹn. They have to investigate this ọmọ ilé yìí tẹ̀mí ò fi rú ẹ̀ tọrọ yìí ẹ jáde nínú studio ká mú ètò gidi sọ. mo ń gbọ́ yín. ẹ kalẹ̀ ọ̀rọ̀ tó gbé mi wá sí Àgídìgbò alẹ́ yìí orí alábàárò mi lórí ọ̀rọ̀ ègún òdìlé ni ègún burúkú tí ń jà wọn aṣíwájú tí tó ń jèrò ẹ̀yìn ni ó gbé mi wá. ó ti jà wọn kan ṣáájú tọ̀dọ̀ yín. bẹ́ẹ̀ ni ó ti jà wọn gidi ó ti jà wọn ó ti jẹ ọkùnrin ó ti jẹ obìnrin. irú ègún wo lègún náà. kéèyàn ó sì pé èèyàn ti ń ṣiṣẹ́ bọ̀ kọ́lọ́ wá yájà wá kéèyàn ó ti máa rọ́wọ́ mú bọ̀ lójijì ibo ẹni tí ọba tètè fi owó yẹn ṣe nǹkan gan lójijì yọkàn ṣàdédé rí i pé nǹkan kan ṣá ṣẹlẹ̀ tí nǹkan yẹn kan ṣá dàrú pátápátá láti ibẹ̀ báyìí ìyìn tí ìrẹ́ni tó tún padà tó tún mú mọ́. ìyìn rẹ́ni tó tún padà mú mọ́ bákan náà wà ní wà ń rí o sì wà ń rí fún àkọ́kọ́ ní orí fún kejì ní orí bẹ́ẹ̀ ni ṣe wà ń rí ó wá pọ̀ gan-an èyí gbà tó di pé ó dé tọ̀dọ̀ mi báyìí bí èmi àtọkọ mi àti ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ bọ̀ báyìí ọmọ mi tó jẹ́ láti mo ṣe ó jẹ́ ọdún méjì Ọlọ́run ṣe ìrora kẹwàá díẹ̀ lọ́wọ́ bó wàhálà tó ń ṣe ó ti pọ̀ jù àti òsè nǹkan lójú ọmọ ṣe wàhálà tó bá jẹ́ ká ṣe ṣọ́ọ̀bù kọkàn ọ̀rọ̀ àmọ́ àtajà kò jóṣù márùn-ún rẹ̀ lọ ikú ṣe dénú. láàrin ìjọ kìíní sí ìjọ kejì ọdún kọkànlá ní gbàgbé hospital ó dákẹ́ ni ọkọ yín bẹ́ẹ̀ ni mo ṣe bẹ̀rẹ̀ sí ní kópa pẹ̀lú àwọn ọmọ nìyẹn mo fẹ́ káwọn ọmọ mi lọ mo ṣe ń kópa nù láwọn àti ìbàdàn tí mo ti ń kópa dì sí kò sí àánú kan kò sí ìrànlọ́wọ́ kan mo ṣàǹfààní pé káwọn ọmọ mi ṣàmọ́ tiẹ̀ fi jìyà mo ṣàǹfààní láti gbà náà títí di sìn tí mo ń sọ̀rọ̀ yìí kò sí ìrànlọ́wọ́ kankan tí mo bá tún ní nǹkan gan bóyá mo fi àwọn ìyẹ̀kẹ́ kan tí mo tún fi rẹ́ǹtì tí n tún gbowó mẹ́kún wẹ́ẹ́ fi ṣe nǹkan báyìí ìrìn rówó yẹn gbà wọ́n sá máa fojú pé gbígbà kówó wà lọ́wọ́ mi wò mí ni wọ́n máa fojú gbígbà kówó wà lọ́wọ́ mi wò mí ni kò sẹ́ni tí mo fẹ́ gbà kan rẹ̀ báyìí wọ́n kàn máa bẹ̀ mí ni owó gbówó wà lọ́wọ́ rẹ̀ lẹ́yìn sí nǹkan kan inú ìnira ni mo ti ń ṣe wàhálà
wàhálà ni mò ń ṣe mo ti ṣe wàhálà yẹn tó kọjá ọjọ́ orí mi. àkọ́bí yín tọmọ ọdún mélòó. ó ti tó ọmọ 24 years. ọkùnrin àbóbìnrin. obìnrin ni. ṣó náà ti ń ṣiṣẹ́. ó ṣe wà níbi iṣẹ́ tó ṣe ń ṣe nọ̀síríà nọ̀sí lọ́wọ́ ni. ìyá àbúrò rẹ̀ òun ti ṣe freedom òun ti kọ́ṣẹ́ ti ṣe freedom èyí tó tún wá já àwọn ọkùnrin tó wá jọkùnrin nínú wọn gbọ́dọ̀ mi ó wà nílé kí ó wà níléèwé ó ṣe wá lọ́dún tó lọ mo wá ṣàkíyèsí pé ọmọ 20 years ó jí mo wá ṣàkíyèsí ẹgbẹ́ tó ọmọkùnrin bá jí èyàn ò rí níbi ṣòkòtò rẹ̀ pé ara rẹ̀ ṣe mi ì rí kankan wọn á pè kí ló ṣẹlẹ̀ mo ti fẹ́ sọ fún mi ṣé ẹ̀ máa dẹ́rù ẹ̀ mọ́ra ni ó ti fẹ́ sọ fún mi ó sì pè mí mo wá sáré sọ́tún mo lọ sọ hospital mo ṣe gbogbo ẹ̀ náà kò tí ì ṣe náà bá wọn á padà ronú lọ yìí pé ẹni tó mọ̀ jẹ́ àgbà ọmọkùnrin wọn that is 45 years àwọn àbúrò rẹ̀ ti má rí wọn ti níyàwó kò mú yàwó wálé kò sọ nǹkan kan o ṣùgbọ́n ọwọ́ ọkùnrin wà kó tó bá nǹkan mọ́ mú yàwó wálé mo rí pọ́ọ̀mù ẹnì kejì náà peter something the same mo ti wá ro gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn pé tó ó wá sú mi wàhálà mi ọmọ jàsásá kégun òtún mọ́kè lórí àwọn ọmọ mi ọlọ́run ó là mí jàǹkáwọ̀ ní lóríṣiríṣi tí mo bá gbọ̀n lálẹ́ báyìí fúnra mi màá mú gbàlẹ̀ màá tan náà yíká gbogbo lé màá gbọ̀n tílẹ̀ bá tún wọn báyìí jàǹkáwọ̀ náà tún ni jàǹkáwọ̀ ni. ok ọmọ mi náà ni mo ti sọ̀rọ̀ rẹ̀ kẹ́ni. ẹ má dákọ ẹ o. mi dákọ rẹ̀ ó ti ń àfẹ́ tiẹ̀ gbogbo tí mò ń lò fún nǹkan ọmọkùnrin rẹ̀ yẹn o. kò gbéra yóò gbéra. ó ń dà kò sí bí. kò wá gbọ́dọ̀ mi. kò gbọ́dọ̀ yín. bẹ́ẹ̀ ni. ẹ wàá bá mú wá o. yóò gbéra o. yóò sì bímọ. àmín. yóò sì ṣàbíamọ. àmín. ẹ dìde. àmín.